Upgrade your viewing experience on YouTube. You can now enjoy sharper images and vivid colors by adjusting the video quality settings. Now click on Settings, select Quality. Click on Advanced and select the High Quality Video settings. Enjoy your movie on APATATV+. Pẹ̀lú àṣẹ Ìdùmarè, olórí tuntun máa wà fún lọ́la. Ṣé ẹ̀gbọ́n kan tó sọ ni? Ó ní níwòyí ọ̀la, olórí tuntun máa wọnú ààfin. Gbogbo yín wá ṣe kábíyèsí o. Ṣé nǹkan ṣe yín ni? Adéwojú mi. Olórí ibo là wọlé. Ẹ jọ jẹjẹ gbé kan. Ẹgbẹ́ mi sọ̀ bẹ́ẹ̀. Tó bá dún bí egúngún èmi kan máa dún bí ọ̀rọ̀. Olórí Doyinsola lè yé yìí. Just get out! Get out! Olórí Doyinsola o, olórí tó burú jù èṣù lọ. Ilé ọlá ló ti wá. Ẹ má fi olórí pé olórí o, oníbàárà lè wọ kọ́wọ́. Àwọn ẹ̀sọ́ tó ń bẹ́lẹ̀ fi náà. Olórí Doyinsola lápọ̀lé rẹ̀. Tony, àgbàlẹ̀ inspirational marketer ló gbé jáde. Doyinsola ó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà ṣùgbọ́n náà ògbóná ẹlẹ́gùn ẹ̀ ló gbóná. Ṣùgbọ́n ló gbà gan lógun ọ̀kasà ogun ọmọkùnrin kàkà àbájá. Doyinsola ló ń pàṣẹ láàfin. Kábíyèsí ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Àbí wọ́n organizer yẹn kọ́ ni. Tó bá jẹ́ pé kan náà wọn lóye mi ń tẹ̀lé mi bọ̀. Ṣé mo ṣe máa ń lánú ẹ pé organizer ni? Ṣàgbọ́ olórí Doyinsola lọ́ba ìlú wa. Ó ń gangan láláṣẹ àpàṣẹ. Ọba ni mí. Omi kò ní gbẹ. Ó yẹ kí n bá lọ́dọ̀ gbogbo ní. Sọ fún kábíyèsí kó fún olórí tuntun. Àṣẹ tó ti rẹ̀. Wọ́n láàfin. Gẹ́gẹ́dẹ́ ṣe tó máa gbiná. Kíkẹ́ fún ìrẹ̀gbájú. Olórí Doyinsola ò ní gbà. Sinimá ti tún Doyinsola lélẹ̀. It's a movie written and produced by Fúnmiláyọ̀ Ọjọ́yìn Olútọ́lá. Ẹgbẹ́ bá wá sí owó ìyàgá òfin. Managed by Owólabí Àjàsí. Ibrahim Yekini tẹ́lẹ̀. Bọ́lájà Mọ́sán MrLatin. Fúnmiláyọ̀ Ọjọ́yìn Olútọ́lá. Kẹ́mi Àgbésí Kẹ́mi tí. Lẹ́kàn Látúnjí. Bọ́sì Arẹ́gbẹ́ṣọlá. Bíọ́lá Adékúnlé. Oyèwùmí Èsùsù. Owólabí Àjàsá. Gbẹ̀ngà Adébáyọ̀ Ìmàlẹ́ Boy. Fẹ́rànmi Ọ̀yálọ́wọ́. Túndé Adébóyè. Nínú sinimá láìka gbé àkọlé ẹ̀ ní Olórí Doyinsola. Agbára wọn sinimá tó kọjá àfẹnuròyìn ni. Àwọn tí kò ní kọjá bẹ́ẹ̀. Kí lè gbogbo jẹ́ pẹ̀lú pápá ọmọ pápá. Èrò ní mẹ́ta náà àgbàdo ọmọ wálé ayé orí ìfẹ́, orí òkè, orí ìyànjú. Àgbẹ̀jì ni jọ. Gbàgbọ́ dẹ̀dẹ̀ ìyàwó ni. Gbogbo ibi tó olóyìn la máa dì. A máa dín gbogbo àti ilé ọmọ ẹ náà. Yẹ kó sì ta. Mo ti gẹ́ẹ̀tì fídíò sá. Àṣẹ́tọ̀pù ni. Ẹ̀mí nílò pè mí pé táàpù kan jò àtòkiri kan sun jáde mo wá ní kí n lọ wò. Bó ṣe gbàgì mọ́ mi nìyẹn. Olóró èpò mi sá. Ẹgbẹ́ tẹlifíṣàn jọ. Ẹgbẹ́ TV. Nígbà mọ́ra, nígbà mọ́ra tẹlifíṣàn 6,800. 16 years ago. Kọ̀kọ́. Ẹ ká sọ máa o. Ẹ jọ ṣe ní change. Ó ti gbẹ́kì lọ́wọ́ ilé ìṣèbájọ́ nínú. Kémi náà mú dání díẹ̀. Ẹ ó yẹ yẹn dìímú díẹ̀, kémi náà dìímú díẹ̀. Bẹ́ẹ̀ ṣe ró tó yìí, ládùúgbò múra yín bó ṣe lè tó yìí, 15 naira máa ní. Ṣé rí gbogbo owó àfọlẹ̀ pátápátá? Gbogbo owó àwọn tó ń bá yín dalẹ̀ nù. Mo ti wá ní ẹnìkan tí mo fẹ́ kó máa gbà láàrin. Madam Mania. Praise the Lord! Àdúgbò pé ọmọ jí o, owó olè o, ẹ mú dání tẹ́ bá ti ń bọ̀. Àǹtí Suzy. Ẹ fún mi ní 200. Ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ fún mi 300. Ìwò tí wọ́n wà pàrọ̀ wá bí kan fi dá lámọ̀ nìyí. Orí ẹ̀yà ni òun gbẹ̀yẹ afẹ́ òre. Ó wá yà wọ́n lẹ́nu pé ibi tán fojú sí ọ̀nà ò gbà bẹ́ẹ̀. Ọlọ́run òjò yín sẹ́. Ọlọ́run òjò yín o. Àní Ọlọ́run ò máa jọ yín sẹ́. Ọlọ́run òjò yín o. Ajá tó ń rí ni tó ń jùrò lóhun tó rí ni tó ń gbó. Àwòdẹ fúnra. Ilé aládùn wa ń gbóná jọyìn jọyìn. Ìlú lè fa yóò. Kí la ó ti gbè yín náà?
gbọ́ tẹnu ẹ̀gà alẹ́ yẹn ń pàtó. ṣùgbọ́n ẹrù ẹwà òkè láwọn ẹ̀wọ̀ sálẹ̀ o. bí kàròdò ká máa dé ló ń ṣe wọ́n ṣùgbọ́n Ọlọ́run kọ̀ kò jẹ́ kó ṣẹlẹ̀ Ọlọ́run Ojoyin. Ọlọ́run Ojoyin o. Agbanilójú orúnkún ṣẹ̀jẹ̀ ṣẹ̀jẹ̀ fúnra. Ó ń ṣe wọ́n bí bá wọn làwọn láyé wa. Ó ń ṣe wọ́n bí bá wọn dẹ̀ ládarí wa o. Ó ń ṣe wọ́n bí pé kọ́ máa control lójoojúmọ́ o. Jẹ́jẹ́ 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 ìyàwó létí ò bá fara balẹ̀ àfara gbẹ̀gbà. Ó ń ṣe wọ́n bí májìkì ní bọ́lá ọba mi ṣe ń ṣóhun bò. Ọlọ́run Ojoyin ṣe Ọlọ́run. Baby girl, why do you ṣe báyìí? Why do you ṣe mí báyìí? Okay, ọmọ kan, ó dẹ̀ wá sọ́fíìsì lọ́la lẹ́sìn ẹ̀ka fi pàdé sọ́la. Àmọ́ kò mọ̀ pé ó lè padà lọ́lé o. That's my girl. Kò sí létò padà ló mọ̀ kó ti pẹ́ náà. Jẹ́ ká múra lọ́fíìsì náà. Àyè gbà wá kọ́ mọ́. Èmi lọ gára mi. Èmi lọ gára mi náà. Okay, I have to go now. Olabi? Okay, all right. Just Balaam, whose lipstick is this? Wọ́n ní béèrè àgọ́. Wọ́n ní béèrè òpònú. Iṣẹ́ wo ló gbà kó máa ṣọ kó fọṣọ ó wá di pé kó máa béèrè lọ́wọ́ mi lórí aṣọ tó yẹ kó fọ. Jọ báwo ló ṣe jọra wọn? Fọṣọ ni kò sí ò nídìí béèrè fọṣọ. No. No. Báwo ló ṣe máa expect mi pé kí lọ fọ aṣọ obìnrin tó fi lipstick yí aṣọ ẹ̀? I don't understand. Ṣé èmi ni mo fi lipstick yí ni? Àbí mo sọ fún mi pé obìnrin kọ́ lélẹ́yìn ní ṣọ́kùnrin ló máa ń tọ́ lipstick ní àbóbìnrin? Ó wá ní kébì lọ fọ aṣọ. I'm sorry, mi ò lè fọ. I can't. Èmi ò lè fọ o. Ẹni tó fi lipstick yí bóyá kó lọ bẹ́ẹ̀ fọ. Oh wow. Wow. Níwọ̀ olóríláyà ó dúró síwájú mi òun bá mi tàkùrọ̀sọ jọ ìgbà wọlé gbogbo rádaràdà yẹn bẹ̀rẹ̀ kémi àti ẹjọ́ máa sọ ní table tennis kí máa gbá fún ìwọ náà wàá gbá fún mi kí máa gbá fún òun gbá fún mi. When did that start? Ìgbà wo ló bẹ̀rẹ̀? Ṣé èmi ò ráyè gbogbo rádaràdà yẹn just be stupid this good kó mọ bó ṣe máa lọ fún torí ẹ̀rú lásán kí ni iṣẹ́ ẹ̀ máa ṣọ kó lọ fọ fún mi. Stop! Well, stop! Anytime I disagree with you, you start calling me names. Kí ló dé kí ni mo ṣe fún ẹ? Wo, èmi ò kì í ṣe ẹrú o. Mi ò ṣe ẹrú. Stop calling me ẹrú kí ló dé? Kí wá ní bọ́ọ̀sì ẹnìkì àbúrò ìgbà rẹ̀ torí kò yé mi kó o sọ òkè ìyá kí n tó fi lọ́lẹ̀ kí n bèèrè ọkọ mi jọ tó bá yọ mí kúrò ní láìpẹ́ kí ló já mọ́ nínú bí gbogbo ayé ìṣeré tó bá yọ mí àti gbogbo nǹkan tí mo ti ṣe fún ẹ tó bá yọ kúrò ní láìpẹ́ jọ kí ló já mọ́ òkè má jẹ́ kí n lọ sọ́dọ̀ tiẹ̀ tó bá yọ gbogbo nǹkan tí mo ti ṣe fún ẹbí ẹ kúrò ní ẹbí ẹ kí lè já mọ́ you are mad ti já wèrè ojú ó síwájú mi ò ń bá mi sọ ọ̀sọ́kúsọ what's that what's that how dare you you must be sick tó dàbẹ̀ ní pé ọpọlọ òṣìṣẹ́ tọ́pọlọ ẹ bá ṣiṣẹ́ ni wàá mọ̀ pé iṣẹ́ tó bá yẹ kó ṣe ni without questioning anybody. Okay, o fẹ́ mọ àwọn tó fi lipstick I'll tell you torí nǹkan tó fẹ́ gbọ́ yẹn màá wá sọ fún ẹ àwọn ọmọ alálùbáríkà àwọn lọ fi lipstick àwọn ọmọ tó jẹ́ wípé tó bá gbé mi dé àwọn level kan mama ní baby take my ATM card baby
Lọ́ra nǹkan tó bá wọ̀ ẹ́. Baby, 9999 ni pin mi. Whatever you want to buy, go and buy. What do you want? Let me do it for you. Yes. I want love you lipstick yìí. Ṣé bí nǹkan tí ẹ fẹ́ gbọ́ nìyẹn? Ọ̀dẹ̀ òṣì. You worthless human being. O jámọ́ kankan. O kò ní o nítumọ̀. O ráyé wá. Kò sí tún ní ìmọ̀ ní ìmọ̀ wúlò ẹ̀. Aṣọ tó ń wọ̀ tó fi ń rí báyìí. Jọ́ta ló fọ́ lówó èmi. Jọ́ tó yọ ló gbogbo oúnjẹ tó ń jẹ tó fi ń dán báyìí. Ta ló fọ́ lówó èmi. Jọ gbogbo owó tó fi ra cream. O ra cream 120, 150, 200. Ta ló fún ẹ lówó èmi. So what exactly? Ló jámọ́. Ló jámọ́. Sí, mi fẹ́ sọ̀rọ̀. Toro ti ń tọ́ mi. Mi dẹ̀ fẹ́ sọ̀rọ̀. Alright? So kí n tó sọ̀rọ̀ kó tó tì mí lọ síbi tí màá ti sọ̀rọ̀. Ṣé aṣọ yìí tètè mú kó ṣe nǹkan tó yẹ kó ṣe lórí idiot. Gbọ́láwọ̀. Gbọ́láwọ̀. Gbọ́láwọ̀ said, I'm nothing to him. Mutaro. Jọ̀ọ́ torí Ọlọ́run. Àwọn tí wọ́n sọ gbà ẹ́ pé ìtàláwà ibo ló wà ń sìn àwọn dà lóòótọ́ ìta ni gbogbo yín wà ń gbà ẹ́ pàápàá ìwọ ìta ló ń sùn ìta ló ń gbé ó yẹ kó wá dìde lórí wíṣẹ́ tó wà ń sìn kó lọ bá wọn ta kẹjọ máa rán ta yín lọ àwọn ọmọ alálùbáríkà àwọn ọmọ olóríire tí wọ́n múnú ẹ̀dùn àwọn dalẹ́ ni Gbọ́láhàn ìwọ òun máa fi tèmi nítorí àwọn ọmọ aláṣẹ́wó tó ń kó kiri níta right ó ti wí pé kò sí anybody tó lè gbà mí lọ́wọ́ ẹ̀ òun sọ pé èmi ọmọ ìwọ̀n kírun òun bú èmi àti àwọn fámìlì mi pé èmi ọmọ ẹlú lásánlásán nítorí pé mo rí pé mi ò wá láti rich family gbogbo àwọn ọmọ olóríire àwọn ọmọ alálùbáríkà tó ń kó kiri ń gbà ẹ́ tí wọ́n ń jọ ẹ́ lójú àwọn ọ̀dàlẹ́ mi ṣebí èmi ọmọ wọn kí wọ̀nyí náà ni mo wà pẹ̀lú ẹ̀ tí mo ń tọ́jú ẹ̀ àmọ́ Gbọ́láhàn gbogbo nǹkan tí mo ń ṣe mi ò ṣe nítorí tiẹ̀ o torí ọmọ mi ni mo ṣe dúró nínú ilé gbogbo nǹkan tí mo ń ṣe fún ẹ pátápátá torí ọmọ mi ni mo ṣe ń ṣe Gbọ́láhàn. But as from today, I can decide to live your dirty, stinking life alone. Anytime, any day. Because Mushin way. Gbọ́láhàn, I hate you. I want you dead. Bóyá tó bá ti kú, tó kú ní gbogbo tí ó wà. Bóyá màá wà okay. I hate you with passion. Oh my God. Okay. Ṣé olùkọ́ yẹn tó mo ti ẹ̀rọ ẹ̀? I think ó ti pọ̀ jù. Now, mo ní date. Ó dẹ̀ rí pé mo ti run late. So I need to go. I can go. No. Now, excuse me. Let me go. Let me go. Let me go. Let me go. Hello, sir. Okay, sir. My bá wọn sọ, my day get back soon, sir. All right, sir. Okay. Hello. Good afternoon. Please, I'm here to see Honorable Oluwafemi. Okay, ma. Ṣé appointment pẹ̀lú wọn ma? Yes. Mo ní appointment pẹ̀lú wọn. Okay, orúkọ yín ma. Orúkọ mi ni Mrs. Platito Williams. Okay. Hello, sir. Elálejò mi bẹ̀ wọ́n ní orúkọ àwọn Mrs. Platito Williams pẹ̀lú appointment pẹ̀lú àwọn sir. Oh, okay, sir. Yes, ma'am. Hello, wow. Thank you so much.
àsìkò ọ̀rọ̀ máa tó. Wow. Olúwafẹ́mi. Mo mú lè rí ẹ̀jẹ̀. Àbí náà. Ó wí bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀. Àbí ṣé kò dáa ni? Ṣé ò láì bó ṣe rí mi ní? Ṣé bí mo ṣe mú lè rí mi ṣe? Ṣé kò dáa? Kò dáa. Inú mi dùn láti rí ẹ. Inú tèmi náà dùn because ó ti pẹ́ tàti rí ẹ náà. Ìgbà tí mo pè é lórí fóònù tí mo ní mo bọ́ lọ fi sẹ́rù pé mo ń parọ́ ni. Ó dàbí rọ́ lójú mi. Àmọ́ tí mo rí ẹ yìí, mo rí pé òdodo ló ń sọ. So that you believe me? Mo ti believe wo bí. Anyway, good to see you again. Èmi náà dùn láti rí ẹ. Kí ló fẹ́ jẹ? Kí ló fẹ́ mu? Kí ló fẹ́ gangan kí n ṣe fún ẹ? Omi pé tí n bá sọ̀rọ̀ tí mo fẹ́, o máa ṣe fún mi. Fẹ́mi ló ń bẹ sọ̀rọ̀. Ọlọ́run ọba ló ṣòwò fẹ́ dà. Táwọn ọmọ èèyàn ní pé káwa náwó. Anyway, nǹkan tí mo fẹ́ pọ̀. Torí mi tó ń wo ẹnu mi ti fẹ̀ di agbárí. Ẹnu ẹ fẹ̀. Yes. Tó bá ti mọ̀ pé nǹkan tí mo wá béèrè ló máa ṣe fún mi, no wàhálà. Tẹnu ẹ bá fẹ̀, a máa fowó dì ní. Bẹ́ẹ̀ni. Tí wọ́n bá béèrè lọ́wọ́ èmi máa ṣe. Èmi gan bẹ náà, má worry. Yes o. Anyway. A máa jáde sí i. Okay. Wọ́n máa fún mi ní ìṣẹ́jú kan kí n pè secretary mi yẹn kí n kàn ṣe àwọn 1 or 2 things báyìí káwa jáde. No problem. Anything for you. No problem. Wow. In fact, mo really enjoy mi dáadáa. Thank you. Ẹ wo wa lọ. Bó ṣe ń lọ yóò dàbí pé kó máa lọ ni. Anyway, tí wọ́n bá fi létí mi náà, ó wù mí kí n bẹ ṣe láti ìsìn títí di ọ̀la ni. But ó láwọn nǹkan tí fẹ́ ṣe nílé tó ẹ̀mí ní láti délé torí ọmọ mi. Ẹ ju gbogbo ẹ lọ. Ìgbà wo ló dàbà? Ká tún máa ríra jù kó sọ. Anytime la lè ríra. Anytime. Yes. Gbogbo ìgbà tó bá ti wù ẹ́ láti rí mi. Ìwọ kan mú fún ẹ kó pè mí kó jàárọ̀ kó jọ̀sán. In fact, kó jẹ́ òru mo máa tẹ́ǹsẹ̀ lọ́wọ́ kan. Pé kò sígbà tí mi ò lè pè ẹ́. No, kò sí. Wàá jẹ́ pé Ọlọ́run á ṣe wá lọ́rẹ̀ ara wa kalẹ́. Bẹ́ẹ̀ni. Bí sórí bó ṣe wà yìí, ó kàn ń dá mi lọ́rùn, ó ń dá mi ní gbogbo ara. Bẹ́ẹ̀ni, Ọlọ́run jẹ́ kó mọ iye ara ẹ̀. Ṣó ti yẹ, àtìgbà tí yáyà àti àwọn ọmọ ti dúró sí ìlú òyìnbó tí wọ́n wálé mọ́. Ó yẹ kí ilé ìyàwó tó máa ṣe kí ni, tó máa wà pẹ̀lú mi. Àló jẹ́ kí n máa miss gbogbo tí mo bọ́jọ́ tí mo dẹ̀ ti mọ̀ wọ́ báyìí, iṣẹ́ tó yẹ kí mo rí ìyàwó mi gbogbo lára ẹ̀ ní. Anyway, ṣé gbogbo ibi tó ń lọ ó yé mi dáadáa. Àmọ́ fún mi ní ìgbà díẹ̀ ṣó yẹ everything ló máa tó wà òkè gbogbo nǹkan tó fẹ́ràn ló ṣe máa padà get. Trust me. Mo fẹ́ tọrọ kọ̀ọ̀kan lọ́wọ́ ìgbà pé yóò máa ṣe fún mi. Kí nìyẹn? Tí má lè máa fún ẹ of course. Yes. You sure? Of course máa fún ẹ. Mo fẹ́ kọ́ gígbó tó wà lọ. Just hug. No problem, it's okay. Don't worry. Jẹ́ bí ṣe máa lọ máa pè é. Ṣé sún mọ́ dàbí kí n máa fi ẹ́ lé. Má worry now. Má ṣe padà rí ẹ. Don't worry now. It's okay. I'll see you later. Don't worry. Yeah. Zainab, kí la rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Ìdí ẹ̀ máa gbélé. No outing, nothing, no jáde. Ọkọ yẹn kọ́ ó lọ sọ́dọ̀ ẹ̀yìn. Èwo ni díẹ̀ máa gbélé àmọ́ wá ṣe pé bóyá mi ń jáde ni ó yẹ kó change kan tó ń sọ ni pé mi ì lọ ní holiday ọlọ́jọ́ gbọrọ tí mo máa ń lọ eléyìí mò ń lọ pa mò ń dé pa ṣé mi jáde ni èwo wá tún ni tọ̀rọ̀ lọ́kọ dé èwo nu wọn ṣé mo pọ̀ lọ́wọ́ mi ò ní láti là. Bọ́láwọn of course òun ló introduce me as your husband. Bọ́láwọn èwo ló introduce sí as your husband ìwọ mẹ́kẹ́ gbogbo eléyìí yẹn fọ́mátì ni kórí ẹ̀ lè máa wú tí kì bá ṣe pé wọ̀ gan o sí nínú àwọn Afẹ́nifẹ́re gang irú Gbọ́láhàn yẹn ló yẹ kó wá sọ fún mi pé kí n lọ jókòó tì jọ tó o bá rí ṣé o fẹ́ sọ pé o gbọ́ ni ok tí bá lọ jókòó ti irú yẹn tí wọ́n ti gbọ́ rí nínú tán pé ẹni tó rọ lápá tó rọ lẹ́sẹ̀ wípé nǹkan ọmọkùnrin ẹ̀ ń gbérí tó bá kàn tí ẹ̀ wá ṣe pé bóyá ó possible jọba ọ̀la ẹ̀ fẹ́ ṣé mi ni máa wà lókè àbóhùn ló máa wà lókè mi ò like stress. Hey Zainab. Jesus. Ní ìwọ tó máa sọ fún mi pé this guy is your life, is this, is that. I can't do without him. In fact, ó ti fẹ́ léyàwó ẹ̀ kúrò nílé ìwọ ló fẹ́ di full housewife. Zainab. Which life? Ọlọ́run ló lẹ̀mí mi bí mo ṣe wà yìí.
bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo àwọn ilé èèyàn máa ń sọ kúrí ọkùnrin fi wú ni tọkùnrin bá ń gbọ́ báyìí kóbìnrin kan sọ pé is my life is my love is my atmosphere gbogbo àwọn kinní èèyàn fi máa ń gbowó lọ́wọ́ ọkùnrin ni who is whose life mi dẹ̀ sọ pé máa léyàwó ẹ̀ kúrò nílé o mo ní mo lè ṣe second wife ìyẹn everything bá gún régé ni o tẹ́kù bá ń ké bí òkú tẹ́yẹ ń ké bí ẹyẹ tọ́mọ èèyàn gan bá ń fọhùn bí ọmọ èèyàn àmọ́ lọ́dọ̀ gbọ́ láwọn èèyàn ọmọ èèyàn fọhùn bí ọmọ èèyàn mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ gan fọ́ ni ó mọ orúkọ mi ni chopping dey play ó mọ orúkọ mi ni Zainab Igida bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mo kàn máa wò mí tiẹ̀ kúrò ní passport ni Zainab Igida ẹyẹ fò gọ̀ǹgọ̀ lórúkọ mi igi mi ti dá kúrò lọ́dọ̀ ẹyẹ mi dẹ̀ ti fò dànù àwa tí wọ́n máa ń bà síbì kan ni ajẹ́lẹ̀ tá a máa jẹ́ ń bẹ̀ ìgbà míì a máa ń sọ̀rọ̀ àwọn di kòkòrò ajẹnirun o akọ́ ọmọ jẹ́ àmọ́ mílkì ẹ̀ nígbà tí o sì kọ̀ọ̀kan mọ́bẹ̀ tí mo fẹ́ jẹ́ ṣó fẹ́ pa mí ni gbogbo eléyìí kí n lọ gbé ti handicap alábọ̀ ara kò possible báwo mo fẹ́ ṣe tí mo ń jẹ lọ́dọ̀ ẹ ni mo ń jẹ lọ́dọ̀ ẹlòmíì ṣòro ẹlòmíì tí mo ń jẹ lọ́dọ̀ ẹ lọ́wọ́ ń sìn yìí mo tún jẹ lọ́dọ̀ ẹlòmíì mo ṣe ní board mass in division of labour wà bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ gidi. ẹlòmíì ló wà lójú ọpọ́n báyìí. tí wọ́n wà yìí ìgboro lọ̀gá wà bá tún ti lọ lẹ́yìn màá tún mẹ́lòmíì àtún jẹ́ ń bẹ̀rẹ̀ náà ó mọ̀ ọkọ tó fọ́ ni most of them mọ̀ pé mò ń jẹ́ àwọn káàkiri wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀. obìnrin kí n jẹ́ ọkùnrin báyìí mi ìgbàdúrà kí n fẹ́ràn obìnrin bíi tiẹ̀. tó bá fẹ́ràn obìnrin bíi tèmi tiẹ̀ tanu bẹ́ẹ̀ mi lè parọ́ fún ẹ bẹ́ẹ̀ tó bá fẹ́ràn obìnrin bíi tèmi ò ní destiny ni ó ti yan àyàn mọ́ọ̀ṣì nìyẹn bẹ́ẹ̀ torí tíyà bá jẹ́ mi ní dúró tiẹ̀ o máa dúró kọ́kọ́ lọ fẹ́ wife number 1 àwọn wife number 1 yẹn ló máa ń forí kóyà àwọn ọlọ́dáyà fún ṣọ́ra àwọn wife number 2 àwọn máa jẹ nǹkan tó ló ń dáa fún nìyẹn àmọ́ milk wọn ni máa sọ lọ́wọ́ ajé kọ́ńkọ́ń balẹ̀ babe sápọ́kùnrin ni irú wọ̀ yìí tí ẹ kàmàdé ló ń ṣe wọ́n Ọlọ́run Ojoyin. Àmọ̀kẹ́ 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 tó jọ kí ló ṣe ń oṣù ní sùn tí mo fi sílẹ̀ tí mo wọlé ọlọ́mọdé wà pẹ̀lú ẹ̀mí yàrá kí ló ṣẹlẹ̀ kí ló tọ́ mi sí ilé mẹ́. Ìgbà tí ó jẹun tán tó fẹ́ sùn ló wà ní kí ṣàsùn tó ní tipátipá. That means bóyá kò fẹ́ dá sùn ni. Bẹ́ẹ̀ni bàbá mo understand ṣé wàá òkè ṣá o ṣe o kò tọ́jú mi o kò àdúró tì mí ìwọ tó ń ṣe nílé mo appreciate ẹ̀ gan ni o àwọn kò lè mọ̀ wípé inú mi ń dùn sí ẹni gbogbo pa màá sọ pé mo á dùn sálárì ẹ̀. ẹ ṣé gan ni mà ẹ ṣé mo dúpẹ́ lágbàá Ọlọ́run àìsàn tó ń ṣe dáàdi wa láìpẹ́ láì jìnnà báyìí àti ní àti táwọn gbogbo àìsàn yòówù tó bá wà lára wọn kò ní pẹ́ sùn lágbàá Ọlọ́run. wọ́n ní ìṣe sáwọn gbogbo ìdákẹ́járe kí ló ń ṣe ẹnu mo ti mọ̀ wípé níwọ̀n bá ọ̀rọ̀ tí mo wá sọ yẹn mo fẹ́ àdùnnà sálárì mo kó máa bẹ̀rẹ̀ sí ní máa jábọ̀ wá máa sọ nǹkan tí ò yẹ kó sọ ayé mo máa yóò ké ṣó wà ókè ṣáṣó gẹ̀ta rẹ̀ in fact bẹ́ẹ̀ ni kò sí yàtọ̀ nínú ìwà àti alága tó ṣì bẹ̀ta ìdí ẹ̀ nínú kó máa rojọ́ owó ìpòwò tó bí àti kó tó ń bí ẹ̀ ṣó fi ṣí ẹ lọ́tọ́jọ́ ṣí ẹ nì ṣé ẹni tó wà lórí tiẹ̀ ó sọ fẹ́ pé òun ò láì bí òṣèwà mẹ́rin kí ni tiẹ̀ ń bẹ̀ orí ẹ̀ ti yí you very stupid girl idiot ẹni ò gbé ọmọ mi kò bá mi ní orí mọ́ sí idiot. I'm sorry. Ẹ ṣé gan madam. Thank you doctor. Inú mi dùn wípé mo pè yín ẹ̀dẹ̀ wá jẹ́ mi Ọlọ́run á máa bá mi pọ́n yín lé mà. Àmín. Ẹ ṣé mo dúpẹ́. N tó jẹ́ kí n ránṣẹ́ pè yín òun ni lórí ọ̀rọ̀ ọkọ yín tẹ́ sọ wípé mi gbọ́dọ̀ wá sílé yín wá tọ́jú mọ́. Ẹ jọ̀ọ́ mà mo kàn feel pé bóyá ẹ lè ṣàlàyé fún mi reason tí nǹkan yẹn fi rí bẹ́ẹ̀ ṣé mo wípé èmi ni family doctor yín please I want you to confide in me ẹ jọ̀ọ́ mà. Dr. Johnson. Ma. Ṣé rí ọ̀rọ̀ Gbọ́láhàn? Okay. Ó ti ju ìbílẹ̀ lọ́dọ̀ mi. Bẹ́ẹ̀ni. Because Gbọ́láhàn tẹ́ ń wo ìkọ̀kọ̀. Òun ló sọ mí di obìnrin ọ̀dájú. Bẹ́ẹ̀ni.
Doctor, odidi ọdún mẹ́ta gbáko ni mo fi ń wá oyún nílé Gbọ́láhàn tí mi ò róyún ní. Kò sí wàrà tí Gbọ́láhàn kì í fi mí dá. Gbogbo ìwà burúkú, ìwà tí ò dáa, tí ò yẹ ká máa bá lọ́wọ́ ọmọlúwàbí, tí ò yẹ ká máa bá lọ́wọ́ ọkùnrin gidi pátápátá ló wà lọ́wọ́ Gbọ́láhàn. Àmọ́ mi ò fi bínú torí mo believe pé bóyá tí bá fi inú mi ṣoyún fún Gbọ́láhàn ó máa change, ó máa wà dáadáa sí mi. Àmọ́ dókítà, lẹ́yìn ìgbà tí mo lóyún tán oríṣiríṣi ìwà mi ló tún dá irú Gbọ́láhàn. Kò sí irú àrà tí Gbọ́láhàn ò fún mi dá. Kò sí nǹkan tí Gbọ́láhàn ò fi mí ṣe tán. Dókítà, Gbọ́láhàn fi mí pa itú méje tí ọdẹ pa nínú igbó. Ó wá yà wọ́n lẹ́nu pé ibi tán fojú sí ọ̀nà ò gbà bẹ́ẹ̀. Ọlọ́run Ojoyin. You are welcome to my humble abode. This is my palace. It's lovely. I know. You really tried. Ooh, yeah. Take it easy. Wait now. Take it easy. You have to shower first now. Okay. All right. But empty your playhouse. Okay. Shola. Bola. Ọkọ mi. I'm coming. Baby. Huh? Why is she looking like a babu? I don't get. Excuse me. What's this? Okay. Sorry. In the first place, kí ló dé tí mò ń pè ẹ́ látàárọ̀ tó gbé àgbo ẹ̀? Ó ṣe rí ìlú nǹkan tẹ̀. Ó ṣe rí ìlú nǹkan náà bá busy. Why? Yeah, because I'm on the phone. No, mi ní wọ́kọ́ ló ní phone, but ilẹ̀ ti ń ṣúngbà tí mò ń pè ẹ́. Mo dẹ̀ rí pé ẹ kò ti wálé dénigé. Kí ló dé tó fi mọ tí yóò báyìí? And who is she? To bá fẹ́ answer tó wà accurate, you know, tó dẹ̀ wà detailed, ẹ kò lo Google. Mo sure kó máa ní browser lórí phone. In fact, Google app ó máa ní lórí phone. Ṣé ti yẹ báyìí? So èmi kọ́ ni mo máa dáhùn. Bọ́lá ò stop ẹ̀ náà. Mo ní mo ti gbé wèrè wá sí ilé mi. Ó lè pariwo Google kí lo Google bí báwo. Answer my question now. Firstly, tí bá máa sọ fún ẹ, gbogbo bí báyìí, ilé, èmi ni mo ní. Last time tí mo check, orúkọ mi ló wà lórí ẹ̀. Alright? Kò dẹ́ ṣe lè màmá ẹ̀, ìyá ẹ̀ kọ́ ló fún mi lówó tí mo fi kọ́lé. So bó bá ṣe wùn mí ni mo ṣe lè rí. So ìgbà tó bá wùn mí ni mo lè wá sílẹ̀ mi, ni mo lè wá. Mi ò dispute that pé ìwọ kọ́ ló nílé. But kó tó bá jẹ́ ti ọkọ mi, tèmi náà ni because I'm your wife. Irọ́ ló pa bẹ́ẹ̀. Bóyá kò stop bẹ́ẹ̀ torí mo lè lé ẹ jáde right now this minute. Nǹkan kò dẹ̀ lè dí mi lọ́wọ́. Yeah, that's it. Now, information tí ó wà fún ẹ báyìí, breaking news. Òun ni wípé ṣọ̀rẹ́ sweet 16 tó wà wájú mi. I mean, this damsel, this pretty lady tó wà wájú mi nísìnyí. So she's gonna be sleeping here and she's gonna be staying here for as long as we want it. So, master bedroom here. Ibẹ̀ ló máa lọ nísìn. So máa lọ kó gbogbo pàǹtí ẹ tó wà ń bẹ̀. Ṣé ti yẹ wàá kó gbogbo ẹ̀ jáde because. Bọ́lá ò stop. Bẹ́ẹ̀ ni bébì fẹ́ sùn. Kí èmi lọ kó ẹrù mi kó nu master bedroom. Fún aṣẹ́wó rárá die. Excuse me. Tanaṣẹ́wó. Mi ò jẹ́ kí ṣàlejò nínú ilé. Ìyàwó ẹ̀ gangan ni mo jẹ́. Yes. Because èmi gangan ni omi àjùpọ̀n Gbọ́láhàn.
Tí o bá tún ṣe incident tó ṣẹlẹ̀ ní Kim àti baby mi ká lose contact ara wa. Àti wá reconnect. Who are you? Níbo ló ti fẹ́ rí irú ẹ̀ bọ́sẹ̀? Tó máa fi sọ pé òun fẹ́ gbé irú ẹ̀ sílé gẹ́gẹ́ bí ìyàwó. Ilé tó tọ́ sí èmi. Ẹ kó tọ́ sí mi Lizzy mẹ́. Jọ nǹkan tó sọ fún ẹ pé kò lọ ṣe lókè ni kò lọ ṣe o. Because right now I'm tired and I need to. You must be stupid. You must be stupid. Orí ẹ ti dà. Orí tí wọ́n bá ti gbà. Will you shut up? Náà wọ́n bí àlejò ṣe bá mi sọ̀rọ̀ ní ojú ẹ̀ ò lè sọ anything. Gbogbo ṣe harass mi lójú ẹ̀ nínú ilé ọkọ mi, right? Mo ní kó shut up. Ìbẹ́ mi náà lọ kọ ẹ̀. So kémi kúrò master bedroom, right? Kí n lọ sùn sí guest room. In fact. Is that what you are saying? Mo tún bẹ̀rẹ̀. Mo ní Google ni. Bí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ any question, lọ sí Google. Torí bàbá ẹ̀ kọ́ ló fún mi lọ́wọ́. Bàbá ẹ̀ ò yá mi lọ́wọ́ tí mo fi ra block. Èmi ò dẹ̀ ní fẹ́ disturbance. Ṣé ti ẹ̀mí lè wà lórí bébè mi ká máa ń jọ ara wọn lọ́wọ́? Àti wà lórí pitch. Àti ń gbá ìrànà. I hope you heard that. Wà á máa kọ́lẹ̀kùn. Tọ́lẹ̀ ṣíṣe ọmọ mi sọ, kò sí ibi tó jọ, inú ilé ìtọ́. Yóò máa bá parẹ́ ẹ̀. Kí ló dé náà? Sori àbábá ni tẹ o, mi bẹ lẹ́jọ́, ṣe fún mi, gbogbo ní tó kú wọn lẹ́yìn, wà á kó ṣẹlẹ̀ ìrọ̀tí náà. Ọ̀gbẹ́ni wọ́n mi bẹ̀rẹ̀ kò sí tó fẹ́ ṣe fún mi. Master bedroom yẹn bẹ́ẹ̀ ni máa sún mi àti ẹ̀dá ni a máa sún mi. Ẹ̀yẹ́ yàtọ̀ ọ̀sẹ̀ kò ń ṣe fún olùṣí aláṣẹwọ́ ẹ̀ṣẹ̀ wèrè káàkiri. Let's go upstairs. Jọ lọ ṣe nǹkan tó ní pé kò ṣe lókè because I want to shower and I'm ready to sleep. Be fast about it. Àbí ká bẹ̀rẹ̀ láti ní báyìí. Tẹ́ǹtì ẹ̀ fi ṣe ti yẹ díẹ̀. Just going upstairs. Tó bá wọ̀ ẹ́ kò tẹ́tí ẹ̀ kò máa gbọ́ rí tí ó bá jù. Tó bá jẹ́ ṣe kó má jẹ́ kó máa para ẹ̀ lásán. Baby, I'm coming. Bọ́lá stop. Bọ́lá stop. Pẹ̀lú condition tí kí ni mo ṣe fún ẹ tí mo fi deserve gbogbo treatment tó ń fún mi nítorí Ọlọ́run? Kí ni mo ṣe fún ẹ tí mo fi deserve eléyìí? Gbogbo nǹkan tó wá rò kalẹ̀ fún mi sí ṣé kí n mẹ́gbà kí n lọ́nà gbọ́ láwọn ni àbí kí n tì mọ́lé. No dáàdì mi ò ní kẹ̀nà mo kàn ní pé kí wọ́n ṣàlàyé ìwà ẹ̀ fún yín ni so that ẹ lè bá mi bá sọ̀rọ̀. Dáàdì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ mọ̀ pé ẹ̀yin nìkan náà ní gbọ́láwọn lè gbọ́rọ̀ sí lẹ́nu. Ìwà tó ń wù sí mi nílé ó kù díẹ̀ káàtó kò dáa rárá àti rárá. Dáàdì gbọ́láwọn ò mọ̀ ju obìnrin lọ. Obìnrin lè ní obìnrin lọ́la ní gbogbo ọjọ́ ayé ẹ̀ báyìí obìnrin ló máa fi kó kò tẹ̀ ní time tèmi mọ́nú ilé yẹn rárá àfàwọn obìnrin olóbìnrin tó ń gbé káàkiri níta mo lè ti bá sọ títí kò tó rí ẹ̀ kò change so mo ṣe òpókè kí wọ́n á bá yín sọ. Dáàdì àti ẹ̀gbọ́n gbà tí mi ò tí ì lóyún fún Gbọ́láhàn ló ń ṣe gbogbo eléyà á ní pé òkè o torí pé mi ò tí ì lóyún fún ni bó ń ṣe tó ti dúró sí mi níkùn bẹ́ẹ̀ ṣe wò mí dáàdì oyún 2 months ló wà nù mí tí mo ti ní fún Gbọ́láhàn àti èwo láì mọ́ mi lára máa ṣe kéèyàn máa ṣe gẹ̀mí sí mo need attention ẹ̀ mọ́ òun sì ju tìgbà kan lọ ẹjọ́ ìbá mi bá sọ dájú ẹjọ́ nítorí Ọlọ́run please. O ti lóyún 2 months. Bẹ́ẹ̀ ni sá oyún ẹ̀ wà nù. O dẹ̀ ti bí. Náà mo ní o ti ṣọ́ọ̀kù máa bí. Ẹ má bínú ṣé oyún tó níyẹn ṣètò ìjọ ẹ lójú ìyẹn jẹ́ aeroplane no ó jẹ́ private jet àbí kí lèyìn máa ń ṣe báyìí fún náà ṣètò o ti lóyún 2 months ṣùgbọ́n láwọn ọ̀dẹ̀ gbọ́dọ̀ live life tiẹ̀ mọ́ àbí wo bí o má rò Gbọ́láhàn pa o má rojú ẹ̀ fáwọn tó máa ṣe láì dá o tó ní mo mọ̀ pé bó ṣe wá rojọ́ fún mi yẹn bó ṣe máa rojú ẹ̀ káàkiri nìyẹn wá ẹ̀ torí báyìí náà. Láti ẹ̀yìn nìkan ló wọ́n sọ fún mi. níṣẹ́ tá a délé ayé yìí àti rẹ̀ tó lóyún tó 7 months tó jábọ́ 7.5 months tó jábọ́ 8 months tó jábọ́ tó pẹ́ 6 ó wá lóyún 2 months ó dàgbà tẹ́ ní private jet àbí jọ má pa Gbọ́láhàn fún mi o má pa Gbọ́láhàn fún mi o ogbọ́ lọ́sọ̀ olóyún oṣù méjì ó rojọ́ kiri oṣù méjì ó jẹ́ private jet. mo kàn ní kí n yọjú sí i sá. mo ti rí èèyàn tó lóyún 8.5 months tó jábọ́. ọ̀nà kan nìyẹn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ o you are going to marry Dayo. ọkọ yín pa irun tó lò tó báyìí. ṣe fẹ́ gbọ́ nígbà tí mo délé lọ́jọ́ yẹn ẹ̀gbọ́n ẹ̀ ti pè
ó ti jẹ́ kó yé pé mo ti wá fi ẹjọ́ ẹ̀ sùn. Dókítà, Gbọ́láhàn náà mi débi pé Gbọ́láhàn náà mi bí kí n kú ní ọjọ́ tí mo sọ yìí ni. Madam, take it easy. Ó nà mí, Dókítà. Gbọ́láhàn náà mi débi pé ọjọ́ yẹn gangan ni mo rómi rà. Tí wọ́n rush mi lọ sí hospital. Láìpẹ́ náà ló tún bẹ̀rẹ̀ wá wèrè. Lóde kó má máa sùn. Ìta ló ń sùn. Bó tún ṣe mówó òṣìnú ẹ̀ lọ́kùnkúndùn nìyẹn. Ìyà jẹ mí. Madam, that's okay. That's all right. Ọlọ́run ní ṣe ọ̀rọ̀ yín lọ́rọ̀ ẹkún lágbára Ọlọ́run ọba. Àmín. But mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín ni mà. Ẹ jọ̀ọ́, apart from uncle Mr. Gbọ́láhàn tí ẹ lọ sọ̀rọ̀ lójú wọn yẹn, ǹjẹ́ ẹlòmíì wà tí ẹ̀yin fúnra yín sọ̀rọ̀ yìí lójú ẹ̀ tó jẹ́ family ti yín? Mi ò lẹ́bí. Mi ò léyàn kankan àfọlọ́wọ́ ọba. Àǹtí àdúgbò kan ló kù tí mo ní. Àǹtí ló ń ṣe bí ìyá, ló ń ṣe bí àǹtí àdúgbò fún mi. Gbogbo ọ̀rọ̀ mi náà àwọn náà ni màá lọ sọ fún. Kí dẹ̀ má parọ́ kí má bùnà Ọlọ́run mọ́ra. Àǹtí mi àdúgbò yìí wọ́n gbìyànjú agbára wọn. Ó ti wá rojọ́ fún yín àbí? Ẹ̀yin náà ìgbà téèyàn wá rojọ́ fún yín ẹ jókòó sílé yín kẹ́ bá sọ òótọ́ ọ̀rọ̀. Ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ mẹ́sẹ̀ yín méjèèjì ẹ fi gbára wọn ẹ wá bọ̀ nílé onílé wá dá sí nǹkan tí ó kàn yín. Àbí? Tẹ́ bá ti fẹ́ dálé onílé rú, òun lẹ máa ń na igi imú sí nǹkan tí ó kàn yín. Bẹ́ẹ̀ ni, kò dẹ̀ ń ṣe pé fámílì o. Iṣẹ́ ìjẹ kan náà. Abẹ́ ni mo mọ̀. Ó ti sọ fún mi, àbírọ́ ni mo pa ni. Ó sọ fún mi wípé ọmọ ìlú lásán lẹ jẹ́, wọn kì í ṣẹ̀ jẹ́. So nǹkan tó ń ṣe bí báyìí kò yé mi. Gbọ́láhàn, èmi ni mo digbá àkólẹ̀ níwájú ẹ̀yin méjèèjì lórí pé mo wá bá yín dá sọ̀rọ̀. Ẹ ṣé mo dúpẹ́ o. Madam, ẹ má lọ ibẹ̀ rí mi lórí ìjókòó. Ẹ bàjẹ́ o. Ẹ bàjẹ́ gan-an. Mo ṣàfẹ́ tó yín bí. Instead kẹ́ boko àtìyàwó kẹ́ bá ṣẹ́ tọrọ ẹ dẹ̀ lọ. Anyway, ọ̀rọ̀ tèmi ò pọ̀. Ẹ ṣe àbọ̀bọ̀ yìí tẹ́sí Gbọ́láhàn. In tó sọ yẹn la máa tẹ̀lé o. Tí ò bá ti tẹ́ yín lọ́rùn, ẹ mú àbúrò yín lọ sí òkè, ẹ kó ẹrù ẹ̀ kẹ́ máa bá tẹ́yìn lọ. Láti ẹjọ́ dúró lọ, ẹ má ṣe bẹ́ẹ̀ mú lọ́wọ́ Bọ́lá ti tó. O ṣé mo dúpẹ́. Èmi ni mo dá alábùkù níwájú gbogbo yín àbí? Alábùkù ni. Alábùkù ṣe pé ní ẹ. Alábùkù ni ẹ. You are not a good person at all. Kí ló ń ṣe ẹ náà? So o tún ti gbé o tún fẹ́ máa lọ ní tí mo ṣe sọ tó sísìn. Anyway, ò ní lè lọ láì jẹ́ pé ó múra ni o. Ẹ wọlé ẹ ra pátá láyẹn polybag ẹ kó ẹrù ẹ sí ẹrù kẹ fi ọmọ mi ẹ fi lọ́rùn lẹ. Dájú ẹ má ṣe bẹ́ẹ̀ jọ ń tọrọ náà. Ẹ ṣàánú mi ẹjọ́ mi lè kú lóko mi. Sista mi, dájú. Ìgbà tẹ́ bá mú ọ̀rọ̀ ayé yín tẹ́ gbé sí. Kọ́mọ̀kẹ́. Tẹ́ mọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ tẹ̀rù sórí. O lè lọ láì bẹ̀rù. Ẹ má fọ gíláàsì yẹn o. O lè lọ láì bẹ̀rù. Owó ni mo fi rà o. Nonsense. Ó ti lọ. Ó ti lọ. Ṣèrè bẹ́ẹ̀ lọ́mọkùnrin ṣe. I'm a man. Oh, Ṣèrè, you are a man. Yes, I'm a man. You are not just a man. Yes. You are a real man. Yes, I'm a real man. Ó jọ mí kò kú bí kí kan. Of course, èmi náà mọ̀. Nígbà tí mo kéré bó ṣe ṣe kékeré. Mo mọ̀, èmi náà mọ̀. Stupid in-laws. Mo sọ ọmọ àlè náà. Stupid in-laws. Very stupid people. In-laws. Mo ṣe mistake pé mo fẹ́. Ó dùn mí pé mo fọwọ́ sí. I'm telling you. So fọ́tà méjì. Ọkọ ẹ ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ sí. Mo ti gbọ́, kò sí problem. Kí ni mo fẹ́ ṣe? Sista mi, nǹkan tẹ́ ẹ̀ ṣe kọ́ mi ẹ̀kẹ́ máa ṣe. Because mi ò ẹ̀sẹ̀ ẹ̀kẹ́ máa bínú. Ẹ mọ̀ wá ọkọ mi dáadáa. Ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ sí inú ilé yẹn kò tẹ́ mi náà lọ́rùn. Bó kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí. Ìtúrọ̀ ẹ̀ ni mo ṣe wò pé kí n lọ́pọ̀ jáde kí n lè wá bẹ́yìn. Ẹjọ́ ń torí Ọlọ́run. Ẹ má bínú sí mi. Mi ò bínú àbúrò mi. Iṣẹ́ ẹni ní ìtọ́wọ́ ẹni bẹ̀ pọ̀. Mi ò bínú, kò sí problem, mi ò bínú. Èmi ni mo kọjá àyè ara mi. Kọjá àyè yìí. Máa mọ̀ tí ẹ tètè lọ bá má jò tún bínú sí ẹ̀. Àlọ́ ń tiẹ̀ ṣùgbọ́n pẹ̀lẹ́ ó dàbọ̀.
Pick my bag. Ṣé kò sí o? Ẹ kò ní. Ẹ tí ọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ni. Ní irú ẹ̀ mọ̀. Kí ló ṣe é? Ṣe lè láṣẹ mi. Mo ní kí n kàn kí n. Sọ̀rọ̀ àbẹ́wò wá ló ń gbọ̀n bí kinní. Mo ń sọ fún yín náà ni pé kẹ́ ẹ má bínú sí ọ̀gá. Ṣé ti gbọ́ bí wọ́n ṣe máa ń sọ wọn ọ̀rọ̀ sọ? Wọ́n máa ń ọ̀rọ̀ sọ. Má bínú sí wọn. Ṣé ìyá pé abiyamọ ṣe máa ń jìyà ọmọ? Èyí náà ń jìyà àbúrò. Ṣé àpapọ̀ yín ni màdàm? O ṣeun mo dúpẹ́, o ṣeun. Torí mi ìmọ̀ ètò kan ẹ̀ bẹ́ẹ̀ sìn gbogbo nǹkan tó ń sọnù lé nìwọlẹ̀ tí mo gìrì tó ń gbọ́. Oníranù nǹkan tó wá ṣe ń bí mi. Ẹ kú àtẹ̀mọ́ra. Ìmọ̀ nǹkan tó mú ẹ ní rírú ẹ̀ mọ́. Mẹ́rin tó kú fún ẹ tó Ó dàbọ̀. Níranù burúkú. Ṣé bá wọ ẹni tí ò lójú tì láyé? Ìyá ìlú yẹ ká mọ̀ pé bẹ́ẹ̀. Wọ́n ní ojú tì kọ́bọ̀. Torí pé yẹn sì wà jára bàtàn yín tó jábúrò yín ẹ sì fẹ́ ta tán sọ́dọ̀ ọkọ rẹ̀ kí ló dé ṣe fẹ́ pẹ́ ní ẹlẹ́ni ni. Sáìsì yín ni wọ́n ti bá yín wá tó yẹrú yín ni wọ́n ti fún yín wọ́n yà kó fún wọn. Kálẹ̀ lómi ni tọ́wọ́ kẹ́ tọ́wọ́ wọn dùn ni wọ́n ṣe ń lọ yẹ wọ́n lọ kó sódò ni ọ̀rọ̀ táwọn wí pọ̀ gbogbo èèyàn kan lọ́rọ̀ wọn ń dùn o ayé wọn ti bàjẹ́ dànù. This is too much. So, Mr. Gbọ́láhàn pa itú tó le tó báyìí fún yín. Dọ́tọ̀, mélòó gan-an lẹ ti gbọ́ lórí mi àti Gbọ́láhàn ẹ̀ ń sọ̀rọ̀ báyìí. Ṣé ibi tí máa kọ́ntínú láti máa ṣàlàyé lọ? Ilé máa ṣú, ilé máa mú, àní kúrò mi ta wáyé. Mrs. Bolatito Williams, mo ti understand gbogbo àlàyé yín. Àwọn ọ̀rọ̀ tó dẹ̀ sọ yìí ó wà pathetic somehow, ó lágbára díẹ̀. Tí ẹ bá sọ wípé pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ṣe fún yín yìí, ẹ ò fẹ́ kí wọ́n kúrò lórí wheelchair tí wọ́n wà yín. Ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mo kàn fẹ́ bẹ̀ yín kẹjọ torí Ọlọ́run. Ẹ jẹ́ kí Ọlọ́run àlàáfíà kó jọba nínú ayé wọn. Ṣé rí mo mọ̀ wípé gbogbo tó ṣẹlẹ̀ sí wọn yẹn, àwọn náà á ti realize mistake wọn. Let me be sincere with you ma. Ṣé rí Ọlọ́run ti bá wọn wí o. Kò dẹ̀ wù mí kẹ́yìn fúnra ara yín kẹ́tù pẹ̀lú Ọlọ́run láti bá wọn wí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì wọn. Please. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi dáríjì wọn. Ṣẹ́gbọ́n ma. Dr. Johnson. Ma. Ọ̀rọ̀ yín yé mi dáadáa. Okay. But I understand. Ẹ ṣé ma. Ó ti fún yín láyé. Ẹ wá máa tọ́jú ọkọ mi lọ bẹ́ẹ̀ ṣe ń tọ́jú ẹ. Oh, God bless you ma. But mo fẹ́ kẹ́ ṣe kíní kan fún mi. I will do it. Anything tẹ́ bá fẹ́, màá ṣe fún yín ma. Okay. Good. Tẹ́ bá ti wá sílé wa. Okay. Láti wá ṣètọ́jú ọkọ mi. Okay. Ẹ kàn bá mi bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni nǹkan tó ṣe gan-an tó fi wà lórí wheelchair tó wà yìí. He told me. Wọ́n ṣàlàyé fún mi. Wọ́n jẹ́ kó yé mi wípé àwọn kò déédéé yọ̀ ṣubú òun ló resort sí báwọn ṣe wà lórí wheelchair. He told me. Gbọ́láhàn sọ fún mi pé òun yọ̀ ṣubú. Yes. Wọ́n sọ. Dr. Gbọ́láhàn ò jẹ́ sọ bẹ́ẹ̀ fún yín. Yes. Kò jẹ́ sọ bẹ́ẹ̀ fún yín. Ṣé rí mo fẹ́ bẹ̀ yín. Ọjọ́ tẹ́ bá ti wà. Ẹ kàn make sure pé mo wà lórí ìjókòó báyìí. Kẹ̀dẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ Gbọ́láhàn pé kí ló ṣe kó tó fi wà lórí wheelchair tó wà. Ẹ jẹ́ kó sọ níwájú mi pé òun yóò ṣubú ni. Doctor, please. Nǹkan tó fẹ́ kẹ́ ṣe fún mi nìyẹn torí Ọlọ́run. Yes. Mr. Williams. Bẹ́ẹ̀ni. Ọ̀gá mi, ó mèrè lójú yín yìí, ẹkún ìsàpẹrẹ ayọ̀, ẹ má sunkún mọ́. Nígbà tí ìṣe pé báyà kínní ìṣẹ̀ṣẹ̀ dé, ó ti dé tipẹ́, ó sì yẹ kó ti mẹ́yìn gan lára. Ẹ̀gán ni pé tẹ bá jókòó lórí kínní wíṣí àwọn gbígbẹ̀ wà lórí nínú mọ́tò tẹwà tí ọmọ yín lọ gèrè ẹ ti mọ̀ wà fúnra yín. Gbogbo eléyìí ní sí practice making perfect. Ẹ ti perfect mọ́ kínní ìgàn. Kọ́yẹ́kẹ́ tún ṣe máa ronú mọ́. Ẹ jọ ọ̀gá. Ẹ ti ń ṣe iye ọ̀dà ní sígbà tí ẹ̀ máa ń sunkún. Àwọn òṣìṣẹ́ tẹ̀ gbà sílé kí ni ká máa ṣe.
ṣé káwọn sun ẹ̀jẹ̀ ni kó dá báyìí ẹ̀jẹ̀ ń tì ń kó òrùn ní kí n tẹ̀ bọ́ ń bí tẹ̀ wáyé ọ̀gá mi sà ọmọ ọ̀dọ́ lòun ti bá yín ṣe oúnjẹ ó lè jẹun mo fi ní kẹ́mi wá fi ẹnu àgbàlagbà bá yín sọ pé ẹ jẹun okùnú lèèyàn fi gbé títà kó sí nǹkan tó kọjá oúnjẹ láyé etí mi rí ọ̀dà nísìn ẹ jẹun àárọ̀ ẹ ti ní carry over rẹ̀ tó bá tún di lọ́sàn-án tẹ̀ tún jẹun another carry over ó máa di 001 ó dẹ̀ lè àfẹ́ títí wa náà nígbà tẹ́ ń tẹ nílé ẹ̀ bá jẹun ṣé ń bẹ̀ làwọn ti máa dáná ẹ jọ̀ọ́ ọ̀gá ẹ jẹun ṣé kí n máa lọ ok ẹ ṣí àrọ̀ ẹ jọ̀ọ́. Àforíjì ẹ ni mò ń béèrè fún tí n bá tiẹ̀ ní padà dìde kúrò nínú ipò tí mo wà yìí mo fẹ́ kó o bá mi fọwọ́ tọ́ ìyàwó mi lọ́kàn kó foríjì mi kó yọ́nú sí mi jọ Ọlọ́run ọba mo mọ̀ wípé Bọ́lá ti tó ò nífẹ̀ẹ́ mi mọ́ bẹ́ẹ̀ àfọwọ́fà mi ni. I never treated her right. Tí n bá lè ní àǹfààní láti dìde nínú ipò tí mo wà yìí, máa ṣàtúnṣe Ọlọ́run. Jọ̀ọ́ dáríjì mi. Dáríjì mi. Hello, Daddy. Èmi ni Daddy, ẹ káàsán. Ẹ ra sà. Ẹ wò wàhálà ti ṣẹlẹ̀ o. Wàhálà ti ṣẹlẹ̀, ọ̀gá ni o. Ọ̀gá ni ẹ gbà mí o. Àlọ́gà ti kú. Bẹ́ẹ̀ ni. Màdàmú, bí wọ́n ṣe ṣẹlẹ̀ tán lẹ́sẹ̀kẹsẹ̀ náà mọ̀ tí lọ́n ti hàn. Kódà nǹkan tí wọ́n lè mú nílé wọ́n ti mú. Wọ́n ti fẹsẹ̀ fẹ́. Torí èmi náà ṣe ń pè é pé ká ètè mọ́ bọ̀. Kémi náà tó kú òǹbí ká wá wò wọ́ o. Ẹ jọ̀ọ́ ẹ mọ̀ pẹ́. Èmi nìkan mo wà ní ẹ̀rù sí ń bá mi ẹ dákun. Yes sir. Ọlọ́run ṣàánú mi o. Àkàkẹ́, òkú àbúrò mi dà. Òkú bíi ti bò. Òkú àbúrò mi dà. Ṣé bí wọ́n ló pè mí lórí fóònù? Ẹnìkan kò kọ́ lọ́mọ jàre ogun kú o. Ìwọ ló pè mí kó ti kú. Ikú ti wá jẹ́wọ́ lọ ẹ wò ẹ ṣáà ní sùúrù ẹ̀yẹ kàn tẹ̀lé mi ká lọ. Ẹ máa bọ̀. Àkànkẹ́, ẹ ṣé ẹ lè máa lọ. Ẹ̀gbọ́n mi, ṣé wà lẹ owó yìí? Kò yé mi mọ́. Lọ́rọ̀ ẹ gbọ́ pé mo ti kú. Lẹ ṣe ń sáré bọ̀ bí báyìí. Kẹ̀ lè wá máa jà sógún mi àbí? Bọ́lá. Jẹ́rọ mo pa ní. Káì. Má ṣe o. Ṣèbọn ọmọ tẹ́ ẹ fún mi lọ́jọ́ sí. Ṣèbọn òun ló bá mi débi tí mo wà lénìí. Bọ́lá dùnmọ́ mi nìyẹn. Ọmọ alálùbáríkà. Ọmọ tó jẹ́ pé bẹ́ẹ̀ fún mi sí lẹ́nu bá ìbẹ̀lẹ̀ bàbá. Ọmọ tí ó wẹ̀ tó ń dẹ́ nìyẹn. Pẹ́ńsù ni mo máa ń pè láti kékeré pẹ́ńsù kò ń jà rárá. Ọmọ tó máa gbádùn ni tó dẹ̀ máa fi ẹ lọ́kàn balẹ̀. Dùnmọ́ mi, Bọ́lá àwọn ọmọ mi rè tí mo sọ̀rọ̀ ẹ fún ẹ. Uncle Gbọ́láhàn. Má ṣe bẹ́ẹ̀, má pẹ̀lú ọ̀nkú. Gbọ́láhàn is Gbọ́láhàn. Kó má dàbí pé mo máa fẹ́ rude ni. Rude pẹ̀lú Gbọ́láhàn. Gbọ́láhàn. Very good, wọ́n ṣe pé so caring and so loving. Ìtò pọ̀ jù ní Uncle ti sọ yẹn. Gẹ́gẹ́ bí orúkọ mi dùn mọ́ mi, máa dùn mọ́ ẹ̀.
máa fún ẹ ní peace of mind. Mo máa sọ mọ́ ẹ débi pé o ò ní lè jà ìwọ́gun ò ní fi mí lẹ̀ tó bá yá. Ọkùn èmi ni mo máa ń gbà lọ́màjà. Ẹ ṣọ́ wípé ti dùn mọ́ mi ò ní dàbí ti Bọ́lá Títọ́ pé ó máa fi mí lọ́kàn balẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. Bọ́lá tó bá ní kó jókòó síbi kan 3 years kò ní dìde. Ibò ni mo sọ̀rọ̀ yìí 3 years orí. Bẹ́ẹ̀ mo sọ. Ẹ mọ tó ṣẹlẹ̀. Obi. Nígbà mi. Ẹ lọ sí room. Ẹ lọ sọ̀rọ̀ ní room. Wow. Ó tún bá mi mú fóònù. Mo wà kẹrin gan. Let's go. Ẹ wọ látẹ̀yìn. Ẹ sọ̀rọ̀ ní room. Àkókò tẹ. Ẹlẹ́. Ṣé mo kàn máa ń gbádùn ẹ̀ ṣáá? Ṣorí pé kìtà kan sáré ṣe lẹ́ẹ̀kan mo kàn ní kíkan fi lọ́ǹchì níní o. Ọlọ́run. Èmi náà wà nílé, wọ́n bímọ mi ni. Ṣó gbádùn mi? Orí bí mo sáré dábò ẹ̀ ní pé. Babe, nǹkan kan dẹ̀ ń dùn mí lọ́kàn tí mo fẹ́ sọ fún ẹ. Mi mọ̀ bóyá o máa bọ́ sí mi lẹ́nu. Nǹkan kan dùn ẹ sọ ṣe ń gbọ́. Ṣòrí, mo fẹ́ pé lẹ́yìn táwọn ń bí báyìí. Ó wù mí látọkàn mi pé kó lọ 3 to 4 days pẹ̀lú mi. Kò sí wẹ̀rẹ̀ lórí. Baby! Kò sí wẹ̀rẹ̀ lóòótọ́, àmọ́ wọn kò ní níyàwó náà. Kí ló dé fẹ́ kí o máa ro? Èmi kò ní fẹ́ tójú ẹ̀ mọ́lẹ̀ máa ṣì báyẹn lẹ̀, máa ṣì báyẹn náà. Báyẹn ká tójú ẹ̀ mọ́lẹ̀ báyẹn náà. Ṣé ti yẹ? Ó mọ̀ kan, ìyàwó bí. Ṣé mo kàn tí màmá ṣe? Màmá ṣe 1 day 1 off, 1 on 1 off. Ṣé ti yẹ? 1 off. Èmi ò fẹ́ o. Tó bá fẹ́ kínú mi dùn, ó máa ṣe 1 off àbí 1 on. Ó máa ṣe 2 on pẹ̀lú mi. Yeah. Nǹkan tó fẹ́ kò sí wèrè. Wàá mọ̀ kan, ṣé o rí pé kìtà kan sáré ṣe yẹn kò tó mi? Ṣé o ti yẹ mo fẹ́ ká wọlé kan lẹ̀ báyìí nísìnyí? Mo wà lé àmì yẹn. Nǹkan sáré lọ ṣáwà náà tí máa dé wá gbà. Sala, mo wà ń bí pẹ̀lú ẹ. 1 hour I'm still going. I'm ready, I'm here. 1 hour I'm still going. I'm your spell, you keep me waiting. Mo ń bọ̀ ẹ́ lẹ̀ mú. Lẹ́yìn ẹ̀yin tó yẹ kẹ́ ẹ máa sọ fún mi wípé kí n má ṣàgbèrè, ẹ̀yin lẹ tún wá encourage mi. Ṣé yẹ kó rí bẹ́ẹ̀? Ṣèbínú lẹ́yìn náà ni mo wà tẹ́ ẹ pè mí tẹ́ ẹ sọ fún mi wípé àṣírí kan wà nípa ìyàwó mi. Wípé Bọ́lá ti tó mú orúkọ mi lọ sọ́dọ̀ babaláwo. Ó ní kàn pa mí. Kí ni mo ṣe fún Bọ́lá ti tó fi mú orúkọ mi kiri torí Ọlọ́run? Kí ni mo ṣe fún? Ìyẹn kọ́ ló yẹ kó béèrè. Ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Sórí arínájà babaláwo yẹn, àjọlọ primary school ni. Ìgbà tẹ́mi lọ sí army ló ń lọ ṣiṣẹ́ ṣègùn. Adẹ̀sìn stay in touch. Ìgbà bẹ́ẹ̀ àpè mí. So a close ìgbà tó rí àwọn picture yẹn ló wá ní àlọ́ àpè mí. Pé kí ni àbúrò mi ṣe fún ìyàwó ẹ̀ tó wá le tó báyìí? Ó náà fẹ́ pa ọ́. Eré mo pè nígbà tó tú ọ̀rọ̀ lẹ̀ fún mi báyìí. Wo bí? Mi ò expect pé ìyàwó ẹ̀ lè ṣerú ẹ̀. Kí ni màá fẹ́ ṣe báyìí torí Ọlọ́run? Ọ̀dẹ̀ ni ẹ́. Ò ń doubt mi àbí? Ò ń doubt mi. Pé ìyàwó ẹ̀ ò lè ṣe. Àtẹ̀mí àtiwọ́ àjọ máa dọ́dọ̀ àrínájà báyìí. Because tá a bá sọ pọ́dọ̀ àrínájà nìkan ló fẹ́ lọ, tó bá lọ bòmíì iná mọ́ta ẹ̀. So àrínájà gbọ́dọ̀ sí ẹ jiná báyìí. Débi pé anything kémi ká bá ṣàṣẹ mo lọ nìyẹn. O gbọ́? Ṣé ṣéǹjì díẹ̀ wà lọ́wọ́ ẹ̀? No, kì í ṣe káṣó tá a lè transfer tó ló máa ná lówó. Nígbà tó dẹ̀ ti yí bó ṣe. Ó tiẹ̀ ti mẹ́mì dání, a gbọ́dọ̀ wà. Oya, gbéra ńlẹ̀. Bọ́lá ẹbí tí ó pé ra ara ní ẹni ló ń ṣe ni. Ó
yá. Iná ní ìyàwó àjògbó. Oòrùn ní ìyàwó àjọ̀dọ̀. Àdó mẹ́ta làdó àwọn àyàmí àgbàlagbà ẹ̀jẹ̀ ló tù fẹ́. Ọ̀kan nù ọ̀kan sì wọ̀n fọkàn ṣóore kiri. Egungun léèmí ẹ̀ǹdẹ́ òrìṣà léèmí ẹ̀yìn dà. Ẹ̀yin lòdòdó tó yẹjú. Ẹ̀yin làtẹ́rìgbà tó yọ̀ dẹ̀dẹ̀. Ẹ̀yin ní jọ́jọ́ àgbòtì mágbò níyì. Bọ́lọ́gì ní yín bá gàjà. Ojú rẹ̀ àtọ́lé. Ojú rẹ̀ àtọ́kọ́. Ọ̀nì wàràkà ní mímọ́ jẹ́ tọ́mọ bẹ́ẹ̀ láre wọ́jú ìgbòde. Yan bí lọ́lú ni mí ọmọ ẹranko àgbọn ànù mí ọmọ yìí ọkà. Èmi jìgbìnì bí àti àkú arúpásá ògùn bí ẹni rúgbọ́ ọṣẹ. Bẹ́ẹ̀ni bá kú sí bú ọlọ́wàá. Ọlọ́wàá ò gbọ́dọ̀ yágbádá kó ṣe ń jẹ́ erin òsì gbọ́dọ̀ rà sí gọ́ bí ẹ̀. Òkè èké lájọ wọn lóde ìgbájú ẹ̀gọ̀dọ̀ kan ti ẹ̀mí lájọ wọn lóde Ìjẹ̀ṣà. Onílé iná o, ọlọ́dẹ̀dẹ̀ mọ̀. Àgẹ́rẹ́jì gbọ́ akọran tí ń jẹ́wé gbégbé asínwín ò gbọ́dọ̀ fojú inú ọ̀bùrà àrà yóò gbọ́dọ̀ fi rẹ̀ ìjòyè. Ikú dúró. Bọ́lá wọn, ọmọ Àjíkẹ́. Òye lẹ́nu, àwọn ọmọ orúkọ yẹn, kò ìyàwó ẹ ti bà nǹkan jẹ́ gan. Kò sí orúkọ ẹni tí ó mọ̀ nínú ìdílé wa. Ọmọ orúkọ yẹn, ọmọ orúkọ ẹ̀gbọ́n yẹn, ọmọ orúkọ ìyá mi. Ìyàwó ò dá o. Àṣàdùpẹ́ lọ́dọ̀ ọlọ́pẹ́ ajá náà. Ó ṣe kó ń dìdò torí rí ọmọdé ni. Inú nínú ti ń bí ni wá. Òyì kì í tẹsẹ̀ kọ́yàn bàìbàì. Ẹran tá a fi ṣọ́lé, òun ló fèrè ọba jẹ. Wá wò, obìnrin bímọ fún ni ọ̀nà máa pa ni o. Obìnrin ò tún bímọ fún ni kò pé kó tún máa pa ni. Sọ̀rọ̀ mi yí ọ. Wicked woman. Ìra òfẹ́ kòròpòrò dènú. Kínkín lọmọ aráyé ń fẹ́ ní mọ́. Wọ́n ní ká díjú, ká ṣe bí ẹni tó kú, káwọn ẹni tí ó ṣe lédè lẹ́yìn ẹni. Obì abẹ́yìntọ́ ìbá yín o. Kí ni mo ṣe fún Bọ́lá tí tó fi ń ṣe gbogbo ẹ̀ báyìí? Bọ́lá kí ni mo ṣe? Ṣé o gbọ́ tí babaláwo sọ ni? Ó ní obìnrin bímọ fún ni kò ní kó má pa ni. Obìnrin ò bímọ fún ni kò ní kó má pa ni. Kí ló ṣe sí obìnrin náà sọ̀rọ̀ ẹ̀ báyìí? WOMEN, women, woe unto men, woe unto men. Bàbá, oríṣiríṣi ètò ni wọ́n ṣe fún ọ. Wọ́n mú ọdẹ gbódúdú tí ń bẹ lẹ́kùnlé Olódùmarè. Àwọn òkú ló tọjà lọ́dọ̀ ọmọ ẹlẹ́yẹ ní bàwọn náà. Níbi tí wọ́n ti ń kọ́lé ọmọ aláṣejù sórí òfin gágá tó. Àárò kún olómi á lọ rè báwọn nájà bẹ́ẹ̀. Ọjà rẹ̀ là ń nà fún. Owó bí àgbẹ̀dá ẹni ìbísí jù gbére lọ kí n torí mú débí gẹ̀ẹ́nì fẹ́ gbọ́. Kò lè lọ sọ́jà ìkùnlé Olódùmarè o, kò láyà débẹ̀, kò ní lífà débẹ̀. Gbogbo ìkùnlé Olódùmarè ẹ lọ fúnra yín, bó máa lọ. Sórí iye tó bá máa ná wà, ó ní kó jẹ́ ká mọ̀ pé ókè o, mo fẹ́ lọ bá ṣe kí nǹkan sá máa ṣe mí. A kì í fárí lẹ́yìn olórí. Ẹ bá ń fa ilé yìí. Ẹ ká fa. Ẹ bá mi fa orí ẹ̀ lórí ẹ̀. Mo mọ rí pakọ́ṣọ tó bá lọ bẹ̀ yẹn. Ó lè dè kó yarọ, ó lè dè kó máa ká lòlò. Àwọn ẹ̀ lè lọ. Ní ìṣeré, mo ti lọ rí. Ẹnu nìyàn fi ń kọ́ méje. Ẹnu ládìyẹ fi ń fẹ̀yìn tí ẹ mọ́dọ̀. Wọ́n bẹ̀ ọ́ fà. Kì wá ṣe pé owó wà lórí ẹ̀ náà. Sọ pé ìṣòro ló lè wà débi. Kò ní lè fún ẹ ju 500,000 fún materials o. So owó iṣẹ́ tó wá fẹ́ gbà ó ní ká jọ sọ̀rọ̀ lórí ẹ̀. Mọ̀ pé materials ẹ lé ó máa ní £1 ní 500,000 ká tún dànù báyà ká lọ gbogbo. Ọlá àbàtà ni mọ́dọ̀ ṣan. Ọlá àbàbà ọmọ òun ni mọ̀mọ́ yọ. Èèyàn rẹ̀ bí kì í bá ṣe tiẹ̀ kì í ṣerú owó tá a fi ṣerú iṣẹ́ bá wọn. Àmọ́ mo ràn yín lọ. Nígbà tíṣẹ́ bá dáhùn ni o. Tíṣẹ́ bá dáhùn ló jẹ́ máa fẹ́ compensation. Ìgbọ́n lásìkò 750 yẹn òun ló máa gbà. So wàá transfer 750 yẹn sínú àkáǹtì mi. Kò ní lakọ bá ṣe hà. Mo mọ orú yín. Gbàlẹ́ máa gbowó tẹ́lẹ̀ ní ṣiṣẹ́. So èmi àwọn máa tọwọ́ tèmi transfer tó fẹ́ fún un. A lè lakọ lẹ̀ sọ́tì nǹkan ò bá wọ́. Èmi ló máa bájà, èmi àbò jà. Ṣé orí kò dá bẹ́ẹ̀? Ṣé wọ́n ṣiṣẹ́ àwòrí ọmọ aláwo yìí yóò mọ̀ wọ́n? Mo mọ̀ wọ́n ju ẹ lọ ìwọ̀n ọjà ṣe bẹ́ẹ̀ yẹn kó lè rẹ́kọ̀dù
bí wọ́n bá ti ń bẹ̀ mí fà ìbí àmọ́ bò ń fà ṣọ̀gẹ́tì ṣùgbọ́n má ṣe kankan ṣe ó lè rí 50,000 cash ẹ̀rọ àkọ́ máa fún un ní kankan kí ọ kàtọ̀ ara rẹ̀ sí lọ́hùn ó ní ó ṣe dáadáa ó máa fẹ́ 50,000 cash 50,000 cash 750 àwa lọ́dọ̀ mi màmá transfer owó ṣe tẹ́ lọ́rùn ṣàṣetán wo bí ọmọ ẹ̀gbọ́n mi ni o ọmọ ẹ̀gbọ́n mi ni o mi ò kò ní di tó mọ́rọ́ kò dẹjọ́ o bá mi ṣe dáadáa o. arínájà ni mò ń jẹ́. 50 ni màá bẹ́ẹ̀ gbà wá sí 50,000 yẹ káàṣì màá bẹ́ẹ̀ gbà yẹ wá tí bí yẹn á wà lọ́wọ́ mi. kò sí wàhálà. èmi mo ní bí. kò ṣẹ̀ṣẹ̀ wá ní. èmi mo ní bí 50,000. èjì wẹ́rẹ́wẹ́rẹ́ ayé rọ̀ wọ́n ògbìn lá òjò kàtàkàtà ayé rọ̀ wọ́n ògbìn kan Olódùmarè pàjùdẹ̀ pálẹ̀ ògbìn kankan adé àwọn àjẹtínúwẹ̀ tí ń ṣọmọ bíbí inú àgbọn mi rè. ọ̀yá náà tọ́kìn tí a sọ bọnú mo ní ọwọ́ sọ́run ara rẹ. wọ́n ní àwọ̀ sọ́run àwọn ọkọ yóò tó wọṣọ tán ní sẹ́ni. síbí. wọ́n kíákíá ìyàwó rẹ̀ jù rẹ̀. ọ̀yá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹlẹ́dàá rẹ̀ ń gbọ́ náà. kàyé fọ́ọ̀tà tí sọ́yà kó bá sì ní wá sọ̀rọ̀ ìrẹ̀ yóò sí oyin kó ọjọ́ ìwọ̀n mọ́ wàhálà. ló dáadáa. ọ̀yẹ́ súnmọ́kàn yín. lónìí ọ̀fẹ́ tí yà. bẹ́ẹ̀ rẹ́rìn-ín dájú rẹ́rìn-ín onílọ́jọ́ ayọ̀ yín. tọ́yaya ní kíni. ọ̀yẹ́ rẹ́rìn-ín mọ́kàn yín. ọ̀fẹ́ fẹ́ yàwó lónìí. bẹ́ẹ̀ ni a ti ṣe tán. bọ́ọ̀bù ẹlẹ́dàá rẹ̀ ọ̀yá kọjú sí ìyàwó ẹ̀. ẹ̀gbọ́n rẹ kọjú sọ́kọ yín náà. ọ̀yá fi òka sí ọkọ rẹ lọ́wọ́. ẹ fòkà sọ́kọ yín lọ́wọ́. fòkà sí lọ náwó. yes. ọwọ́ ilé. ọwọ́ ilé yìí. náwó yìí wọn náà ti bọ̀ tipátipá. ó ń yíwọ́ wà nílẹ̀ ó fẹ́ ṣe sọ̀kí eléjò ni. sọ̀kí eléjò nù. ọ̀yá náà. ọ̀yá. sẹ́yìn kése kú ònú ìyàwó sí. yes. ọ̀yá dìmọ́ra ìwọ ló ń ìyàwó. ọ̀yá dìmọ́. ẹ dìmọ́ kọ yín. láti gé.